ilé ayé ò ṣe lórí ẹ̀ṣẹ̀ kìtàkìtà. Ilé ayé ò tó nǹkan. Ilé ayé ò ṣeé ṣe kìtàkìtà lé lórí. Alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ọ̀gá ò bọ́ lọ́wọ́ ikú. Ẹni táyé ń yẹ ẹja sọ fún kó mọ rọra. Òfìfo àgbà tá a bá yí ń gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó di dandan káriwo rẹ̀ ó papọ̀ jù. Tọ́ba ní gúnugún kì í kú léwe, gúnugún ò gbọ́dọ̀ kú léwe. Ẹ gbọ́, ṣé ó bójúmu kẹ́yẹ ńlá wa lọ dúró sérò náà kó máa wo mọ́tò láwò mọ́jú? Ayọ́kẹ́lẹ́ ń bọ̀, òun wò láwò mọ́jú, á sì ní gúnugún ìkú léwe. Tá a bá wá ní kó rọra ṣe, à ń kìlọ̀ fún gúnugún ni. Ìta tó lè mú kí gúnugún ó pẹ́gbẹ̀rún ọdún láyé là ń kìlọ̀ fún. Bẹ́ẹ̀ yẹ apárí bá ń sapá kaka, ẹni tó ń wo mọ́tò láwò mọ́jú àbùkù ni ó padà kàn yóò gbọ̀run lọ ni. Wọ́n ní ó rọra ṣe ọ̀rẹ́ wa, ìwọ ń fapá jánú, ìwọ ń ṣe kí ni fada ń wí, kí ni fada ń sọ, kí làlùfáà ń sọ, kí ló kàn án. Ẹ̀yin ó jayé tòní ná, ṣe bó ni la ṣe ká tó ṣọ̀la. Bó o bá ṣe tòní tó bá ṣe tán pátápátá ńkọ́ tó bá rí tọ̀la ṣe. Ẹ̀yin bá rédíò tó lógbe lórí tó jáde tó yan fandafanda, ẹ mọ̀ wò yóò tún padà fìgbà kan sá sínú sàní. Kò ní fi gbogbo gbà mọ́ jayé mọ́ gbádùn. Ó bá jayé díẹ̀ àtúnsá sínú hò díẹ̀. In tó jó dàgbà tó jó dògbónú o kì í ṣe pé jò lè bu ní sàn kó mọ bẹ láyé. Àmọ́ mọ̀jàmọ́sá là ń máa kíkanjú lójú ogun o. Rọra ṣe ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi o. Èrò tètè sùn èrò tètè jí, ìlọ èrò là ń kìfèrò. Ìdààmú elétí ikún rabandẹ ni o. Ń ó fò yín ó fò tọ̀hún ìní mólógbò dèrò inú kànga. Kó rọra ṣe. Ọ̀pọ̀lọ́ tó ń bẹ́ níbẹ̀ tàkèrè tá a bá kìlọ̀ fún pé ọ̀pọ̀lọ́ ní sùúrù ọ̀tọ̀ ló lórí iyanrìn ọ̀tọ̀ ló lórí gàárì ìkan mọ̀ wú ìkan ìmọ̀ wù àtẹ̀kù ilé àtẹ̀kù oko ọ̀tọ̀ nígbésí ayé wọn. Bẹ́ẹ̀kù ilé bá gbanú oko lọ kò ní mọ ibi tó pò wá o. Bára bí bá dagbó ọwọ́ tekunu o. Eku oko ti mọ ibi tí ó gbà fẹ́rẹ́fẹ́rẹ́ ó ti sá lọ. Eku ilé ńkọ́ níwọ̀n lẹ́yìn kó ń jọkà kó jẹ kuru kó képo jẹ ó mọ̀ tán kó mọ̀ nánú oko. Lèmi ṣe ń pariwo pé rọra ṣe. Ẹ̀yẹ́ wọ àsìkò tá a wà yìí ọ̀pọ̀ ni ó mọ bẹ́ kiri yóò mu tí tòní yóò mu tàná yóò mu tọ̀túnla yóò mu gbogbo rẹ̀ pọ̀ lójú kan. À ń sọdún náà ni ìwọ sáà mọ́ sọdún àmọ́ Èdùmàrè oníjó ṣe ní àṣemọ́ o. Lèmi ṣe ń pé rọra ṣe o. Mọ́ yẹ létí ikún ọ̀pọ̀lọ́ tí bá ń bẹ́ níbẹ̀ tàkìrí wọn ò jọra wọn o. Ọ̀tọ̀ lọ̀pọ̀lọ́ ọ̀tọ̀ làkèrè. Àwọn kan ń bẹ tó yẹ pé adá wọn ní ìdábà òun nìkan máa bẹ́ kiri. Ẹ má jẹ́ ọ̀pọ̀lọ́ bẹ́ níbẹ̀ tàkìrí ìtàn rẹ̀ ó bẹ́ dànù o. Ìtàn rẹ̀ ó kàn dànù. Ó di dandan ni kí ìtàn rẹ̀ ó kàn dànù. Ikú gbígbóná ń pa lágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ kiri bèlè ń ta sí ọ̀pọ̀lọ́ tí ń jara rẹ̀ mẹ́rẹ̀. Gbogbo ìjímèrè tí ń gungi tí ń bẹ́ káàkiri là ń kìlọ̀ fún lórí ètò tòní pé ẹ ṣọ́ gígùn kẹ́ mọ́ bá gungi aládìí. Ẹ ṣọ́ gígùn. Àtìrù tó gbá kété lórí rodò tó pàǹtètè ó lè mọ́ romi pọ́n. Àìní funra ìní farú ká mọ́ rí nǹkan gbà. Ẹ̀yin kàwé Àìsáyà orí kìíní ẹsẹ̀ 19 bẹ́ẹ̀ ni pé bó o bá ti lè ṣe jẹ́jẹ́ tó o sì gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu tó o kàwé mímọ́ Ọlọ́run tó o sì gbọ́n tí ń sọ ó ní wàá jẹ oore tí ń bẹ nínú ilẹ̀ náà. Ẹ̀yin ẹ̀ka Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 22 bẹ́ẹ̀ ni pé bó o bá ti lè gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu tó o ti lè ó ní tó bá gbọ́ ohun tí mò ń sọ tó o ṣe ohun tí mo fẹ́ kó o ṣe ó ní èmi ó di ọ̀tá fún ọ̀tá rẹ̀. Ó ní àwọn tí ń takò èmi yóò takò wọ́n. Ẹ̀mọ tí ń wíhùn kẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí ń gbà ọ́ nímọ̀ràn ó ní láti ṣọ́ra fún wọn. Kì í ṣe gbogbo ìgbà ló ń gbàmọ̀ràn. Ó dáa kéèyàn mọ gbàmọ̀ràn sí àwọn pé ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń mẹ tó bá mọ̀ wé. Ẹni tí ò bá sì fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n irú wọn a mọ tẹ́ kíákíá. Ṣùgbọ́n bó bá ń gbàmọ̀ràn ìwọ gbìmọ̀ràn kó lálámọ̀ràn rere o. Àwọn kan ń bẹ tó pé tó bá fún ọ lámọ̀ràn ìdààmú ńlá ni o. Ẹ bá kàwé kejì Sámúẹ́lì ẹsẹ̀ 16 ìkẹrìndínlógún kan Bíbélì sọ̀rọ̀ ọmọ kan bẹ̀ Absalom ọmọ Dáfídì. Bí bàbá rẹ̀ ti jẹ́ èèyàn àtàtà tó ẹ jẹ́ mọ̀pọ̀ ọmọ ẹ̀ wá alámọ̀ràn lọ. Àìtófẹ́lì ló bá lọ. Ó dọ́dọ̀ Àìtófẹ́lì ó ní Àìtófẹ́lì dákun gbà mí mọ̀ràn ẹ̀yin ẹgbọ́rú ìmọ̀ràn tó ẹni fún un ó ní lọ bá aya bàbá rẹ̀ sùn ìmọ̀ràn náà sì ni.
ìmọ̀ràn wo láyé ń fún ọ lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí? Rọra ṣe o, rọra ṣe lórin tá à ń kọ. Mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní ewé ìran dé tí ń rán ni létí ohun gbogbo. Èmi kàn rán ọ létí ní agogo ìkìlọ̀ ni mò ń lù o. Ẹ ń bá létí tó bá gbọ́ yóò ṣe rere nú rẹ o. Bẹ́ẹ̀ni ni pé ẹ gbọ́ ohun tí Ọlọ́run ń wí, ẹ sì gbọ́ ohun tí wòlíì náà ń wí, ó ní ẹ̀yin yóò sì ṣe rere o. Ẹ gbọ́ ohun tá à ń wí ìkìlọ̀ ni. Mo lágbára jùlọ, mo mọ̀wé jùlọ, mo lè ṣe tẹ́lẹ̀, mo lè ṣe tọ̀hún. Ẹ rọra ṣe. Ọdún dé, n ó ṣọdún, a ó ṣe tòní ká tó ṣe gbà míì. Tèmi là kọ́kọ́ ṣe ná, jẹ́ ń gbádùn ara mi ná. Ìgbà tó bá ń kéré rẹ̀ kò sẹ́ni tí ó dúró tì ọ́ mọ́. Ṣọ́ra fún alámọ̀ràn burúkú, rọra ṣe. Tó ọ̀nà ọ̀tọ̀ ni ètò wa tòní ó gbà wá, a ti gbà wá ní ìyànjú torí pé àsìkò ọdún la wà. Ẹ láǹfààní àti pè wá sórí ètò yìí, á láǹfààní gidigidi láti bára wa sọ̀rọ̀, tàbí tẹ́ bá lára lé yín tẹ́ fẹ́ kí lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá lé pé wọ́n ń gbọ́ ètò yìí lé tí wọ́n sì mọ̀ ṣe fàdá kújọ́ mẹ́ta ò fàdá ikú ètò, àbí ẹ fẹ́ kí ìyàwó yín, àbí ẹ fẹ́ kí ọkọ yín, àbí ẹ fẹ́ kí ará ilé yín, tàbí pásítọ̀ yín pàápàá pé a kú ìsinmi àbí a kú ọdún àsìkò yìí. Aláǹfààní àti pé a pè nọ́mbà wa méjèèjì sórí afẹ́fẹ́. Ẹ lè pèsè sórí eléyìí tó bá wọlé, tẹ́ bá láǹfààní àti wọlé síbí 09072227205 tàbí 08189531811. ẹ jẹ́ n tún nọ́mbà méjèèjì pè 09072227205 tàlá kọ̀ọ̀kan nù. Ìkejì 08189531811. Ọlọ́run jẹ́ láǹfààní àti wọlé sórí ètò. All is vanity, vanity. Hello. Ẹ mọ̀ ṣeun, kí ló kọ yín o? Bó lẹ ti ń pè. Ẹ káàbọ̀ sórí ètò. Kí ló kọ yín o kẹ́ tó kí wa? Ìyá Jésù fẹ́ kọ́ ọ́n. Gbogbo òpẹ́ ń kọ́ o, abẹ́ṣì wà ń lọrin ni. Gbogbo wọn ń gbọ́ bá náà. Gbogbo àwọn tán mówó nú àpò tán sponsor program wa. Alhaji GM Adédèjì wa kọ́hún àtàwọn management wọn akíyín náà. Ẹ jẹ́ mọ́ bá yín ṣe làdáni ó yá. Gbogbo ìjọ Baptist Ìyá Jésù ní akíyín o, gbogbo rédíò Kwara ń kíyín. Ẹ ṣeun jàre. Ẹ ṣeun Ìyá Jésù. Ìyá Jésù kékeré ńkọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun. rédíò Kwara ò ní bàjẹ́, Christian Unity náà ò ní bàjẹ́ o, láṣẹ tìdùmàrè. Ẹ kú sí mi. Hello. Hello ma. Ẹ ṣeun jàre, kí ló kọ yín, bó lẹ ti ń pè? Ìyáàfin Ọládìméjì láti bò nìyẹn? Láti Ayédùn wa ń bí náà. Ẹ mọ̀ kú ọdún, ṣé ti gbọ́dún lọ Ayédùn o? Ẹ bá ń kí baba Ọláifá ń bẹ̀ o ṣàlórò. Kẹ́ kí gbogbo Ayédùn. Ẹ bá ń kí ọba Ayédùn náà o.